ṣẹ́yìn náà tún ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Portable olórin Eniola Badmus, Funke Akindele àti DJ Kulet. Portable ti fi àìdùnnú rẹ̀ hàn àti ìbànújẹ́ ọkàn rẹ̀ bí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe ti ilé rẹ̀ àti òtẹ́ẹ̀lì rẹ̀ pa dọ̀yìndọ̀yìn. Wàhálà musician àti ìdààmú àdúgbò olórin ṣèwọ́ṣèwọ́ Àbíbù Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ tó sì gbajúmọ̀ dáadáa tí ọ̀pọ̀ èèyàn wá mọ̀ sí Portable, ó ti ṣàlàyé ìbànújẹ́ ọkàn rẹ̀ àti àìdùnnú rẹ̀ lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣá àgádágodo oníkọ́kọ́rọ́ gbàǹkù mọ́ ẹnu ọ̀nà ilé tó ń kọ́ àti òtẹ́ẹ̀lì rẹ̀ tó wà ní Sango Ọ̀tà. Ìjọba ní ọ̀nà tí Portable fi ń gbà kọ́ ilé àti òtẹ́ẹ̀lì yìí ní ọ̀nà tó lòdì sófin ló fà á tá a fi ti òtẹ́ẹ̀lì Portable àti ilé rẹ̀ pa dọ̀yìndọ̀yìn. Ó dá ó tún yẹ jẹ́ kí n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí Gist Entertainment TV ní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ dákun ẹ má ṣe méní ṣe méjì ẹ máa bá mi click lórí subscribe button, ẹ bá mi like ẹ bá mi share ní dẹ̀yìndẹ̀yìn kẹ́yìn náà wá drop opinion yín, kọ́mẹ̀ntì yín àtèròǹgbà yín ẹ drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Portable Zazuzẹ ó ti pariwo síta gbangba yáyá. Portable ló pariwo síta tó sì fi léde lórí ẹ̀rọ Instagram rẹ̀ wípé Ogun State Planning and Development Authority àwọn ni wọ́n ṣiṣẹ́ láabi yìí fóun o. Àbíbù Òkìkíọlá ó ní wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ da ojú ọlá òun bolẹ̀ ni àmọ́ Ọlọ́run ò ní fún wọn ṣe. Àwọn èèyàn bíi 20 ni wọ́n kó nínú báà òun, àwọn oníbàárà òun àtàwọn tí wọ́n ń bá òun ṣiṣẹ́ bíi 20 ni wọ́n kó tí wọ́n sì lọ tì mọ́lé. Kí lẹ̀ṣẹ̀ mi, kí n mo ṣe tẹ́ ẹ fi kó àwọn òṣìṣẹ́ mi àtàwọn oníbàárà mi? Kódà wọ́n tún kó gbogbo ọtí ẹlẹ́rìndòdò àti àwọn ọtí olówó iyebíye nínú odógún báà òun àti oúnjẹ táwọn sè fáwọn oníbàárà, gbogbo ẹ̀ pátá ni wọ́n ràgbù tí wọ́n kó lọ. Kí mo ṣe, kí lẹ̀ṣẹ̀ mi? Àmọ́ ní dẹ̀yìndẹ̀yìn Portable wá bẹ̀bẹ̀, ó bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn, ó ní kí ìjọba bójú àánú wo òun nítorí pé òtẹ́ẹ̀lì yìí lòun fi ń bọ́ àwọn ọmọ òun àti ìyàwó òun, lòun fi ń gbọ́ bùkátà. Pàápàá inú òtẹ́ẹ̀lì yìí lòun ti máa ń bùkù àwọn ṣóò àti ìvẹ́ǹtì tóun máa ń lọ. Ìjọba ìpínlẹ̀ Ògùn ó ní kí wọ́n bójú àánú wo òun. Àti pé kò yẹ ó máa rí bẹ́ẹ̀ o nínú ìlú mi tí mo wà tí mo jọ́mọ Ògùn State, kí ìjọba Ògùn State kó tún máa ṣe àìtọ́ fẹ́mi tí mo jọ́mọ ìlú, kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Kí ìjọba tún wò ó gbogbo ìgbìyànjú mi lórí àdúgbò tí mo ti develop dáadáa, gbogbo náà ni mo kó síbẹ̀, mo tún títì ṣe, mo ṣe gbogbo ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ dákun ẹ bójú wò mí. Portable ló pariwo bẹ́ẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Ògùn. Ó lágbára ó lẹ́tìkẹ́ o. DJ Kulet ti kéde ìforíṣọpọ́n ìgbéyàwó rẹ̀ gẹ́gẹ́ bí tọkọtaya pẹ̀lú ọkọ rẹ̀ Ohis Emmanuel. Ó ní gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú arákùnrin yìí Ohis Emmanuel yìí ẹ má fi ra òun lára mọ́ nítorí pé lọ́wọ́lọ́wọ́ yìí òun ò fẹ́ mọ́ o, òun sì ti fa ìwé ìgbéyàwó àwọn méjèèjì, òun ti fà á ya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. Kí ló wáá fa ìforíṣọpọ́n ìgbéyàwó DJ Kulet pẹ̀lú ọkọ ẹ̀ Ohis Emmanuel? Ẹ gbọ́ dáadáa nínú fọ́nrán yìí. Ṣé ẹ rí DJ Kulet ń ló ṣe ìgbéyàwó pẹ̀lú Ohis Emmanuel ní bíi oṣù 9 sẹ́yìn tí ìgbéyàwó náà tó sì dùn. Kódà gbọ̀ngbọ̀n tó kàn sí. Bí ìgbéyàwó wọn dùn dé, aṣọ ẹbí tí wọ́n mú fún ìgbéyàwó náà tí gbogbo àwọn olólùfẹ́ wọn tí wọ́n bá wọn rà ni wọ́n tà ní 150,000 naira. Tòun ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn wọ́n tú yàyà síbẹ̀ ni tó sì dùn dáadáa. Àmọ́ lẹ́yìn oṣù 9 nǹkan ṣẹlẹ̀, alárẹ̀ jàgbá. DJ Kulet ó pariwo síta fún gbogbo ayé wípé mi ò fẹ́ mọ́ o, Ohis Emmanuel kì í ṣọkọ mi mọ́. Kí ló wá dé, kí ló fà á? Ó níṣẹ́ rí Ohis yìí èèyàn burúkú gbáà ni lọ́kọ mi nítorí pé àtajá àtẹran lòun máa ń bá sùn. Kódà ọmọ ọ̀dọ́ wa tí ò tí ì bàlágà rárá, ọmọ ọdún 13, Ohis Emmanuel ó ń bá a ṣe fitinfitin, ń bá a ṣe toto mẹ́lẹ́tò. Ẹ wo ẹnu mi kọ́. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ DJ Kulet pé èé ṣe kí lórí lọ́bẹ̀ tó fi wàrú ọwá, ó ní ẹ wò ó, ṣe é mọ̀ wípé ó ti tó bí oṣù 9 ní ìsìn tá a ti ṣègbéyàwó, eléyìí tó jẹ́ pé kí n ti lóyún kí n dẹ̀ ti máa retí ọjọ́ tí n fi bímọ. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti treat infection. Ọkọ òun ló sì gbé jombo wá
wá ká òun mọ́lé tóun fi ní infection yìí. Ó tún ní lóòótọ́ ni mo mọ̀ pé onírùnkùrùn lọkọ mi o, àmọ́ mo ṣe wípé yóò yí padà ni nítorí gbogbo ọ̀rọ̀ àti ìṣítí tí màá ń bá a sọ, ṣùgbọ́n kàkà kó yí padà kò yí padà o. Kódà ọkọ òun àtúnlọ máa lá pléètì onípléètì níta, gbogbo ẹ̀ ló ń wá rò pọ̀ wípé ẹ wo òòṣà bó o bá lè gbèmí á dáa kó o ṣe mí bó o ti bá mi. Ìgbéyàwó forí ṣọpọ́n o, ìgbéyàwó gbajúgbajà DJ Kulet Kudiratu Gbémisọ́lá ó forí ṣọpọ́n lẹ́yìn oṣù mẹ́sàn-án. Ọlọ́run ọba kó ṣàánú wa nílùú Nàìjíríà. Ó yá ẹjẹ́ àjọ tẹ́tí sí ohùn DJ Kulet àti ọkọ rẹ̀ àti ọmọ ọdún 13 tí ọkọ DJ Kulet tó bá ṣe toto mẹ́lẹ́tò nígbà tí wọ́n béèrè lọ́wọ́ DJ Kulet pé èé ṣe èmi nìwọ náà rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣàlàyé ilẹ̀kùn. Ó yá ẹ̀jẹ̀ àjọgbọ̀. Come. You don't get infection. No, ma. Come. Favor, speak up. You and who did my house? Talk wetin you dey do inside car. Used to molest my friend Fixia inside car. Every night. Anytime he comes to my friends, You will be sucking your breast. he's always talking about our breast and he bring out his spirit that we should be massaging it. Oyis, you hear am? Oyis, true or false? It's true. Oyele, did you see your wife? Did you see how beautiful, God-fearing, hardworking your wife is? The same Oyisi, almost 13 years, London roof for me. Almost 13 years. Eshubo, Akonkeni. Oyis. Excuse me, which church? Oyis. Wait. Oyis, wait, which church? Ó máa happen. Mommy Favor, ti bá change ẹ̀ fún yín. You don't know wetin. Wait, Oyis, wait. Mommy, bẹ́ẹ̀ ṣe rí Oyisi ń dó. Bó ṣe ń la obo ló ń la. Ṣé bí ṣojú ẹ̀ lélẹ̀? Ṣé bó kọ́ mi ni? Mommy, ìyẹn. Mommy Favor, ọ̀rọ̀ yìí máa fẹ̀ tẹ́ bá mú inú bí ọ̀tá mi. Why are you talking? You don't get infection. No, ma. Ó lágbára o. Ẹ̀yin náà ti gbọ́, ẹ máa drop opinion yín sábẹ́ comment section fídíò yìí. Ẹ sì má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin náà ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Gist Entertainment TV. Ẹ máa bá mi click lórí subscribe button, ẹ bá mi like ẹ bá mi share, ẹ bá mi pín kó délé kó dóko dáadáa. Àmọ̀ràn sì rèé fún gbogbo ọkùnrin olójú kò mọ́ ò lọ tí wọ́n ò máa fi yán lé tí wọ́n ò máa wá máa dọ́kà láàmú káàkiri ilẹ̀. Kọ́lọ́wọ́n ọba kó ṣàánú lọ́kọláya lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo ilé tó ń tòrò kò ní dàrú o lágbàá lọ́wọ́ Ọlọ́run.